ó ṣògùn o ikú ẹran ó ṣògùn o ikú ẹran ó ṣògùn àrò. kẹrin ó kú kéèyàn ó yè kájọ wálé. Bàbá náà ọdẹ ni yín, bẹ́ẹ̀ ni bó láti mọ̀ pọ̀dẹ ni yín báyìí. ọdẹ ni mí Ẹ̀ẹ́n. tó dájú sáká. Wá lọ gá yín tó kọ́ yín lọ́dẹ. Bàbá tó bí mi náà ni. Bàbá tó bí yín lọ́mọ ló kọ́ yín lọ́dẹ. bẹ́ẹ̀ ni Ẹ dákọ yín. èmi ni Dáúdà ọmọ Rẹ̀mí Àkèlé Ọbalolú. Ta ló gbébọn fún yín? Bàbá mi náà ló gbébọn fún mi. Ǹjọ́ tẹ́ kọ́ yín ìbọn tí ó kọ́kọ́ ró lọ́wọ́ yín tí ìbọn máa ró lọ́wọ́ èèyàn kí lẹ fi pàǹjọ́ náà? Ẹjọ́ tí ìbọn kọ́kọ́ dún à ń pa àwọn ẹyẹ kan lẹ́yẹ odò wọ́n máa dúdú Bí pẹ́pẹ́yẹ báyìí. bí pẹ́pẹ́yẹ báyìí. So àbà ọ̀dọ̀ wa sì súnmọ́ etí Erelú. Mo wá lọ pọnmi mo wá rí àwọn ẹyẹ kéékèèké o mo wá padà síbi ìbọn bàbá. Wọ́n sì máa ń fìbọn wọn yẹn wọ́n máa ń gbé ìbọn ẹlẹ́tù yẹn kéékèèké yẹn wọ́n máa ń gbé sí ojú ahéré àwọn lọ roko. Ìbọn mo wá gbé ni mo yìn méye o. Ẹ wá pa. Mo pa o ǹjọ́ lọ. Ẹyẹ lẹ ọkọ̀ pa. Mo kọ́kọ́ pa. Ńgbà ẹ pa tán bó lẹ wá sí? Mo lọ tú lábà ni o mo fi hàn bàbá. Mo lọ tú lábà lèmi náà la tábà náà o láì jẹ́jọ́ náà. Tẹ́yìn nìkan lẹ jẹ́? Àti bàbá náà ni o. Bẹ́ẹ̀ ni. Lẹ́yìn ìgbà tẹ́ ẹ pa ẹyẹ yẹn bó wá ní ìrìn àjò ọdẹ yín láti gbà náà tẹ́ ẹ dòní àwọn ọdẹ tá a ṣe rèé àwọn ọdẹ tá a ṣe rèé àwọn ọdẹ tá a ṣe rèé. Ẹ ṣé mo dúpẹ́. Ọdẹ pọ̀ torí láyé ìgbà tí mò ń sọ yìí àwọn eku kan sì wà tá à ń pè ní àfè ẹ̀dá àwa ọmọ wẹ́rẹ́ láwa kóra wa jọ láwa wẹ́dá lọ lálọ dẹsẹ̀ ẹ̀dá àpẹ̀dá wọlé àdẹsàfè àpàfè wọlé. So wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ náà làádán ti bẹ̀rẹ̀ sí dọ́gbọ́n dá lóko fúnra wa. Nígbà tẹ́ ẹ wá ti dá lóko kí làwọn ìrírí yín láwọn oko ọdẹ tẹ́ ẹ lọ káàkiri lọ́kọ̀ọ̀kan ìjèjì. Lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹnugbà tí mo bẹ̀rẹ̀ tí wọ́n fún mi bàn tèmi náà báyìí. Bẹ́ẹ̀ni. Láti ibìkan wà tá à ń pè ní odò olóòrọ̀ odò yẹn lọ forí sọ Erelú. Tá a bá wá ti wá gbé ìbọn tí mo jáde láti ilé odò yẹn lèmi máa sábà dẹ. Àwọn ọ̀kẹ́rẹ́ kan ń bẹ tí máa pé kákò àwọn ọ̀kẹ́rẹ́ lèmi máa lọ fa àwọn àtí. Wọ́n bá ti wá fa àwọn àtí bí ẹ bá ti ń ké ìtàn bá ti rí tó bá ti yọjú mí náà ó fi ìbọn dá lò títí bí ká máa dọ́gbọ́n rí àwọn àlégbà lórí igi. Nínú odò náà à ń yìn wọ́n Ọlọ́run sì ń fún wa ṣe òun sì ń bá wa mú wọn wẹ́rẹ́wẹ́rẹ́ títí dédé bá náà wà ń dẹ iná alẹ́. Tẹ́ ń dẹ iná alẹ́? Bẹ́ẹ̀ sà. Kí làwọn àrírí tójú yín rí ní dẹ iná alẹ́? Àlòkù ọdẹ ń jọ kan báyìí. Nígbà tá a lóko lálẹ́ ọ̀rẹ́ mi kan bẹ à ń pè lódù òun tiẹ̀ láyà bíi kìnìún ni wọ́n ń bẹ dìsìn. Tá a bá lóko lálẹ́ báyìí àwọn ẹran kan bẹ tá à ń pè ní ọ̀fàfà. Tá a bá ti wá dábẹ́ igi báyìí tó bá ti gbọ́ ohùn tiwa tó ti gbóhùn ẹsẹ̀ wa í máa ń gbó ọ̀fàfà yẹn máa ń sábà gbó bí ajá yóò máa gbó tó bá ti wá gbúrò ẹsẹ̀ tiwa kò ní gbó mọ́. Ṣùgbọ́n àwa wà máa sọ bí ìdí igi títí máa ń ké àwọn tí wàá lọ bẹ̀ láti lọ mú lóhùn. A lọ mú lóhùn. So lágbára Ọlọ́run sì ń fún wa pa. Èèyàn bá wọn àwọn nǹkan tún wà tó jẹ́ pé a máa ń lọ sẹ́nu sá wọn à ń pa àwọn yẹn ní àwọn kẹ́kẹ́ nǹkan kan lálẹ́ náà á lọ bẹ̀ a bá ti lọ bẹ̀ àwọn tí máa ń tó jáde tí wọ́n máa ń pọ̀ tí wọ́n tẹ̀léra wọn. Lálẹ́ àgà wọ́n máa ń fún nínú àpáta láti lọ gọdè wọn. So wẹ́rẹ́wẹ́rẹ́ náà bá ti mú bẹ́ẹ̀ ṣe ń bọ̀ díẹ̀díẹ̀ náà nù. So a sì tún máa ń lọ dẹgbò kan àwọn bàbá tí wọ́n máa mú wa lọ torí àwọn
àwọn jẹ́ ọ̀rẹ́ dádì tiwa tó wọn ni wọ́n tún máa ń mú wa lọ tá a bá fẹ́ bá wọn lọ ọgbẹ́ ọ̀hún níjọ́ tí ń kọ́kọ́ pa ẹtù nìyẹn tó ìgbé agogo náà la lọ́jọ́ yẹn àwọn bàbá wa náà ni wọ́n kó wa lọ ìgbé alágogo náà la lọ́jọ́ yẹn tó ibi wọ́n ti ń rúgbìn a máa ń dè síwájú kò rí pé alọ́mọ eke nígbà tẹ́ tún sì ń sáré bọ̀ ọlọ́run pé kí ọwọ́ ọmọdé ọ̀tẹ̀ ọwọ́ tó àwọn bàbá wọn máa ń kó wa lọ nígbà alágogo yẹn wọ́n ṣàjọ àtẹ̀lé wọn ni. ní ọdẹ alẹ́ pàgálà rí. mo pàgálà lẹ́ẹ̀kan nígbà tígbẹ̀ sún síwájú. igbó bolẹ. tígbẹ̀ sún síwájú à ń pe igbó kan nígbó Agidan. Igbó Agidan yẹn ó jẹ́ Agidan táwọn wí yẹn ó jẹ́ àpáta ńlá. mo gbọ́ yín. so lálẹ́ ni mo wá gbéná ara àpáta ni mo wá ń débọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Idẹ tí mò ń lè pe abà kan ní Abípa mo fẹ́ jáde sí ẹ̀yìnkùlé Abípa yẹn ni mo rójú ẹran yẹn tó taná. bó ti wá taná ó padé ìgbà tí mo wá wò mo rí i pé ó fi ara tigi. irú ẹran wo lélẹ̀ ìgbà tí ń wò mo ti rí àwọn kinní ara rẹ̀ láwọn èjì ìgbé ara rẹ̀. ó súnmọ́ yín. iná bólẹ̀ ni nígbà tí mo fún iná tí mo já mi sí iná bólẹ̀ ni. pàà tí mo gbébọn ọlọ́ba níbi àfọ́nrán àbáyé ọ̀sá kẹnubọlẹ̀ gbígbé tí mo ní mọ́ kí n gbé àdá kí n sáré lọ bẹ́ẹ̀ ràn yìí kí n kọ́dà bò ẹran dìde o àánú Ọlọ́run la rí gbà o. àánú Ọlọ́run la rí gbà o. àdá tí mo ní ń sa báyìí àtàdá ìrádàmọ́ ni. ìrádàmọ́. ìrádàmọ́ o àdá lọ́ba di láwù. gbàdẹ́rùn ó dìde mo sá yẹ̀ fún mo wá rí pàgbára mi ò ní ká mo wá họ nítorí àbà tí mo pè lábà Abípa yìí ó jẹ́ àbà bàbá màmá mi ibẹ̀ ni mo wá sáré lọ bàbá màmá mi sì ń bẹ láyé nígbà wọn mo wá pè wọ́n bàbá nǹkan báyìí ntọ́sẹ̀lẹ̀ bàbá ni ọmọ èké ní sí ọ nígbà tó ti rí bá wọn ọ̀dà àti gbá ní àtàwo ni ọyá gbà kọ padà síbẹ̀ tó bá ti débi tó ti sá tó ti lọ fẹ́ sá ládàáhùn kíní tí ń bẹ nínú àdó dúdú ìnìkan ta sílẹ̀ níbẹ̀ tó bá ti wá talẹ̀ nítorí bá ṣẹlẹ̀ kó jẹ́ kí n lọ lágbára lọ́wọ́ Ọlọ́run nígbà táyé débẹ̀ àti mi àti ní àṣẹ àràdà àdá náà la fi yanjú ẹran Ọlọ́run sì fún apá. ṣé ẹ pa wín rí. ìǹpa wín rí o ṣùgbọ́n wín ó lé mi rí mo rí i. bọ́ọ̀ ló ti ṣẹlẹ̀. ẹ̀sìn ńlálẹ́ náà ni à ń dẹ̀gbẹ́ lọ ni o tá a bá sì ti ń dẹ̀gbẹ́ lọ báwọn àwọn gìgbà ńlá kan ń bẹ ní ọ̀nà ibi tí a máa ń sábà lọ ọ̀nà yẹn à ń pè nígbó Alágúnmu lọ́nà iwájú eégún bíbá ẹ lọ wà tá a bá lọ ọ̀nà Fásọlá ibẹ̀ la lọ dẹ àwa ń wá àwọn gìgbà àwọn ẹyẹ tù kan ń bẹ níbi ọmọ odò kan níbẹ̀ à ń sọ àwọn ẹtù ojú tá a tàn náà wò wájú báyìí la bá rí náà yẹn lórí igi ìgbà ní ọ̀sán jò wẹ́rẹ́ àtàná sísàlẹ̀ àrípẹ́ ní akàn ọ̀dáná ní ìsàlẹ̀ kí n lè léyìí ẹnì kan sì ń bẹ tọ́jẹ́ èkejì tèmi à ń pè ní Mùtí Ọdẹ òun náà àtàná èkejì mi Òdú òun náà gbókè odò mo fìfé pé ẹ kéèsì igi iwájú kí ní bẹ́ẹ̀ wọn náà ń róye mo ní ọ̀dà ẹja súnmọ́ bẹ́ẹ̀ ìgbà tí ń súnmọ́ bẹ́ẹ̀ wọn sáré pé lórí igi náà níná ti ń jó ṣùgbọ́n tá a kàn bójú rí ni pé ẹsẹ̀kẹsẹ̀ náà ni a rí pé òtútù bẹ̀rẹ̀ sí mú àwa mẹ́tẹ̀ẹ̀ta àfi yẹra àrí náà ń pa yẹra kó ń bẹ. àyẹra kó ń bẹ. bẹ́ẹ̀ ni. ọlágbára o. kọ́lọ́ máa sọ́dẹ ni. tí ò jẹ́ rí wọn pa nù. ni ò já rí wọn pa ọ àrí wọn pa ṣùgbọ́n a rí i pé òun ni. ṣé ọ̀rọ̀ ọ̀gì sọgbẹ̀rán lọ́wọ́ yín rí. igi. ọ̀rọ̀ ọ̀gì ọ̀rọ̀ sọgbẹ̀rán lọ́wọ́ yín rí. kò gbẹ̀rán lọ́wọ́ mi rí. kò gbẹ̀rán lọ́wọ́ mi rí. bó o ní rírí yín ní àwọn àgbẹ̀ Alágogo. alhamdulilayi ìrírí mi ni pé èmi náà ń sin ajá so
tí wọ́n bá ti wá ní ìgbẹ́ alágogo kan tí wọ́n fẹ́ dẹ láwọn bàbá wa Dómbiówù, bàbá Olúlà kọ́lọ́ bá fọ̀rọ̀ kẹ́ wọn. So tí wọ́n bá ti ní ìgbẹ́ kan tí ọjẹ́ mọ́ ìgbẹ́ alágogo, wọ́n ránṣẹ́ sí bá mi ní ilé Ọbalolú wípé ìgbẹ́ bí báyìí o tó kun àmọ́ dẹ̀gbẹ́ bẹ̀. Ìgbẹ́ kan bẹ à ń pè lólórí àmọ́ dẹ̀gbẹ́ bẹ̀. So àtàwọn bàbá ti wá làwọn wà pé ká kájá lẹ́yìn ká kó tẹ̀ láwọn. So agbá lọ lọ àfijọ́ lọ. Èwo lẹ lọ tó dàbí nǹkan? Tó dàbí nǹkan. Èyí tó dàbí nǹkan Ọlọ́run bá wa sọ dẹ̀rọ̀ lọ́dún. Kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Tó ṣẹlẹ̀ àwọn kan wá láti wá bá wa darapọ̀ wá dẹ̀gbẹ́ kan lọ́nà Ìwó ń bẹ̀ wọ́n wá já àwọn ará Ìwó. Àwọn àyà kan wà ń bẹ nínú àwọn aparun. Inú àwọn ará Ìwó yìí kan nínú wọn ló bá gbébọn kò tiẹ̀ wo wájú. Pàtó lòun ò yin àyà lórí òkè ìpàkọ́ ẹnìkan ló bá pápá sáró ń bọ̀ èèyàn ìlọ́ba kò wo ẹnu ọba mọ́ ẹran tòkè ní wò. Ọdẹ sì ni nínú àwọn ará Ìwó yẹn tó wá ń gbà yẹn. Ṣùgbọ́n tó pápá rọ́njọ́ torí ó fẹ́ di bọ́ọ̀lù ọ̀yá mi. Ó fẹ́ di bọ́ọ̀lù ọ̀yá mi. Sẹ́ni yẹn sákùn. Ọlọ́run fi kú ọ gbádùn. Kí ni sábà máa fa àṣìta àbọ̀n? Ọ̀nà mẹ́ta ni èmi lérò pé ó pín sí. Ọ̀nà àkọ́kọ́ tí máa ń gbà fa àṣìta àbọ̀n ò ní wípé bíi kí ẹlòmíràn wà kọjá pé kó máa dalẹ̀ Ògún. Kó máa dalẹ̀. Bẹ́ẹ̀ ni. So irú àwọn jàǹkáwọ̀ yẹn tó ti forí kó láti lé ọgbọ́n rẹ̀ yóò ṣẹlẹ̀. Mo sì tún wò wípé àṣìta àbọ̀n yẹn tún wà lọ́wọ́ kéèyàn má ní ẹ̀kọ́ láti lé. Ìbọn yẹn. Kọ́ má lẹ́kọ̀ọ́ ìbọn yẹn láti lé. Ó jẹ́ pé ìran bàbá rẹ̀ ṣọdẹ kò tún wá lẹ́kọ̀ọ́ àti wá ní ọgbọ́n láti lè fi ara balẹ̀ kọ́ ẹ̀kọ́ rẹ̀ a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Séèyàn máa lọ sùkúù ọdẹ ṣíṣe ni? A máa ń lọ sùkúù ọdẹ ọ̀nà tá a máa gbà á lọ ni pé kéèyàn tẹ̀lé aṣíwájú èèyàn tí bá yìnbọn ìyẹn ọmọ wò bí bá ti ń ṣe lọ́tún ìyẹn ọmọ wò bí bá ti ń ṣe lósì. Lọ́nà mẹ́ta lèèyàn máa lè àṣìta àbọ̀n fi máa wáyé. Téèyàn bá jẹ̀pọ̀ Ògún méjì. Téèyàn bá jẹ̀pọ̀ Ògún téèyàn bá jẹ̀pọ̀ Ògún a máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìpa Ògún náà ni wípé bóyá obìnrin ọdẹ ẹgbẹ́ rẹ tó ti mọ̀ pé ọ̀rẹ́ rẹ tó jẹ́ ilé tímọ́tímọ́ ìyàwó ẹ̀ lélẹ̀ tí ó bá wá sí nílé tí ò sí ní tòsí kò di kọ́ máa lọ dìbọn máa fọ́ gbáǹdì òwú ẹ̀ lè ṣẹlẹ̀. So kéèyàn ọdẹ ó sì máa tú tàkúté onítàkúté kéèyàn kẹ́ tàkúté kalẹ̀ kó wá débẹ̀ kó wá rí pé tàkúté àgbẹ̀ tó kẹ́ kalẹ̀ ó ti mú nǹkan. So aláǹfààní àti bá pa ni aláǹfààní àti tú ká mú wálé. So a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ara àpá jíjẹ náà ni. Kọ́lọ̀ máa kó ayọ̀. Àmín o. Tọ́dẹ kan bá ń fẹ̀mí ọdẹ. Bẹ́ẹ̀ sà. Ọ̀nà wo lọ́dẹ kejì ọdẹ tí wọ́n fẹ̀mí rẹ̀ hùn ọ̀nà wo ni ó fi mà lóko ọdẹ? Yọ́ mọ̀. Ó ṣeéṣe kó mọ̀. Ó ṣeéṣe kó mọ̀. Bó ni ó ṣe mọ̀? Ọ̀nà tí ó gbà mọ̀ náà ni wípé tí wọ́n bá fi inú kan lóko wọ́n ní àwọn bàbá wa Ọlọ́run Elédùmarè Ọlọ́run jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Wọ́n láàrí abo ẹran àti akọ ẹran tí wọ́n máa bá wọn lò pọ̀ lópin ìgbà tí wọ́n bá ti ń bára wọn ṣe àṣepọ̀ yẹn àti mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀. Nǹkan kan ń ṣẹlẹ̀ nílé bẹ́ẹ̀ nínú ilé nù. Bẹ́ẹ̀. Kẹ́lẹ́ yóò wá sí. Tó bá jẹ́ yín. Ó bá jẹ́ mímí ó yin akọ́ǹbọ̀nì o. Ẹ̀yin akọ́ǹbọ̀nì o. akọ́nìbọ̀n. Ó jẹ̀bi mi ni. Ìyàwó yín tó lọ ṣàgbèrè ńkọ́? So àríkọ́gbá ní ọ̀jẹ̀ fún ẹ bí yẹn ti kú sí lọ́rùn àwọn ọ̀yàn jẹ́ léhùn kémi ó tó dé. Ó lágbára o. Tẹ́ni tí ọba ń bá ṣe nǹkan yẹn tó náà bá jọdẹ ńkọ́? Ọba jọdẹ náà Ògún náà ló bá mú
Ògún náà ló mú. Ògún ló mú ó jẹ̀pọ̀ Ògún nù. Níjọ́ tẹ́ ti ń dẹ̀gbẹ́ ìjọ́ wo lẹ lè gbàgbé láíláí? Ọjọ́ tí n lè gbàgbé ọjọ́ ńlá ni. Ọjọ́ ńlá ni. Kí ló ṣẹlẹ̀ níjọ́ náà? Mo dá lóko ní ìjọ́ náà ni mo bá sì gbé iná mi, mo bá wọ odò àti ń pè ibì kan ní commercial ibẹ̀ mo ti wọdò. Mo bá ń wọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́, mo ń wọ́ lọ ní Erelú. Ọwọ́ mi sì yá, mo kọ́kọ́ yà kan, mo tún rìn sáàtà, mo tún rí kan lábẹ́ ìgbìnrín báyìí. Ọ̀dà ìwọ tó ní mo tún yìn. Lílọ tí mò ń lọ òun wọlé mọ́, à ń pe kinní kan ní ìwọ́lẹ̀. Ìwọ́lẹ̀? Kí ni jẹ́ bẹ́ẹ̀? Àwọn bàbá wa ń pè ní ejò. Ejò. Wọ́n wà ń pe oko ẹ̀ ní Béwérẹ́. Béwérẹ́? Bẹ́ẹ̀ni. Lóko ejò. Kí ló wá ṣẹlẹ̀? Èmi ò wá wòkè mọ́. Ọwọ́ tí mo wọlẹ̀, ilẹ̀ mò ń wò ń wò òkè. Mi ò tí à ń wọlẹ̀ tí mo tó ń sọ àwọn ọ̀yà yẹn. Ọwọ́ tí mo ní ìnà tí mo rí jàǹkáwọ̀ kan tó kọ́ ìdí ìbọn mi báyìí tí mo ní kí n gbà báyìí. Béwérẹ́ yẹn lọ sá mi ní ọwọ́. Lọ́wọ́. So èmi nìkan náà sì ni òkè lọ́wọ́. Bó ti á sá mi lọ́wọ́, èmi sì ti gbé ẹran, èyí tún wá kà kún. Lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ sì rí ejò? Mo rí ejò, mo ti pa. Mo ti sọ àpò. So ìgbà tí mo wá sọ ní kí n ká ó di tó jẹ o. Ó di tó jẹ o. Mo wá ní rìn iwájú pé mo bá ti rìn iwájú tó bá débi tómi bá wà, ní láǹfààní àti lè mú mi, ní lè yọ̀ fún ejò, ní lè mí tí olórí ó fi lọ. Nígbà tí èdè bẹ́ẹ̀, n ò lè lọ wájú, n ò lè lo ẹ̀yìn. Ẹ lè lọ wájú, ẹ lè lẹ́yìn mọ́? N ò lè lo ẹ̀yìn mọ́. Olú ejò yẹn ti mú yín? Ó ti mú mi, tí gbogbo ọwọ́ ti wú, tó tútù ti mú mi. Ẹnìkejì mi kan wà ń bẹ, àjọ kúrò nílé, òun náà ń bọ̀. Lọ wá rí mi bí tí mo kájọ sí. Òun ló wá bá mi mú àwọn nǹkan lọ sáré wálé. Lájọ pọnra wa wálé láfẹ̀jùmọ́. Àwa délé làwọn tó ní wá ní ejò náà lẹ̀ wá ń gbọ̀n sí báyìí. Tó bá dijọ́ mi, bá a ti ṣe ní ọya gbẹ́lé ìlò láti gbà Ọlọ́run fẹ́ aríwú ẹ̀ mọ́. Ìjọ tó jẹ́ kinní fún mi nù. Ọ̀dà tí irú ẹni tí ó dé báyìí ń bẹ̀ tí ọba dé báyìí ń bẹ̀, kí lẹ rò pé yóò ṣẹlẹ̀? Ọlọ́run pé ọ lágbára ni kò bá lágbára. Bẹ́ẹ̀ni. Torí ìlé dẹ́sẹ̀ gbé mọ́. Ẹ lè dẹ́sẹ̀ gbé mọ́. Òtútù ti mú mi. Ìjọ tí ó dàbí nǹkan nù. Tó dàbí nǹkan nù. Lárígbà tí ẹ ti ń ṣọdẹ yìí, ìjọ wo wà nínú yẹn dùn jù? Ìjọ tí inú mi dùn, ìgbé ọ̀sán ni mo lọ dẹ. Ìgbé ọ̀sán mo lọ dẹ. Olóró náà mo ti wá wọ̀. Mo wá káwọn ajá mi lẹ́yìn, mo sì gbé bà mí lọ, èmi nìkan náà ni. Bí mo bá ti wá sọ̀kò sínú àwọn àgbẹ̀ ṣùṣùṣù, àwọn ajá ọba ń wọbẹ̀. Alhamdulillah ìjọ náà Ọlọ́run pé kọ́wọ́ mi ọya. Àwọn ajá pọ̀yà mẹ́ta. Èmi náà sì fìbọn pa méjì. Inú mi dùn wọlé níjọ́ náà. Inú yẹn dùn wọlé. Bẹ́ẹ̀ni. Nǹkan ìdùn kó dùn kó má ro àwọn. Nídìí iṣẹ́ ọdẹ yìí, ọjọ́ wo nínú yín bàjẹ́ jù? Lọ́jọ́ tí inú mi bàjẹ́ jù náà níjọ́ tí ejò já mi lọ́wọ́. Ọjọ́ tí inú mi bàjẹ́ nù. Inú yín bàjẹ́ níjọ́ náà? Bẹ́ẹ̀ni. Sẹ́yìn ò múra ejò lọ́wọ́ ni? Múra ejò lọ́wọ́. Ìwọ̀nba táwọn bàbá wa fi sí alá náà làwa náà máa gbé kì àti bẹ́lọ̀. Ẹ mọ̀ pé kò ṣiṣẹ́ mọ́? Ọwọ́ pé ó sì ṣe ìwọ̀nba tiẹ̀ náà ni àánú ta rí gbà. Lẹ́yìn ìgbà náà, ṣé ẹ ti wá dira? Àwọn arábáwọ̀ dákẹ́ inú. Kó lọ́ọ́ bá fọ̀run kẹ́ bàbá wa. À ń pè ní láìsí iléeṣẹ́. Àwọn bàbá wa
àwọn bàbá wa nu wọ́n jáde tó wọ́n sì fi àṣẹ ṣùgbọ́n wọn ò ní sọ díẹ̀ fún wa. Wọ́n kàn pé pé ẹ̀yin ọmọ mi ó yẹ gbà ó yẹ ẹ̀sìn yìí ó yẹ eléyìí bí ṣe ṣe nìṣúwọ́n báyìí lẹ́sìn ṣe ṣùgbọ́n wọn ò ní sọ wọn ò ní jẹ́ gbọ́n ọwọ́ pọ̀. Gbogbo nǹkan láyé kéèyàn máa gbìyànjú ni. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni. Irú oògùn wo lẹ́yìn fi máa pẹran? Tàbá kọ́wọ́ lè bá yá dáhùn là máa lò wọ́n fún wa nídìí eléyàn ó lè bá yá ni kọ́wọ́ lè bá yá. Ètò yájú kí lẹ fi pa lọ́jọ́ náà? Tó yájú tẹ sí oògùn yẹn bẹ́ẹ̀ ni tẹ mọ̀ pé nínú gbogbo ọjọ́ tí mo ti ń ṣoògùn ọdẹ. Ìgbà alápapọ̀ náà la lọ. Lẹ lọ ẹ ti ṣoògùn ọdẹ. A ti ṣoògùn ọdẹ wọn torí ìgbà alápapọ̀ òun ká gbóná ni ọmọ wá ọwọ́ tiẹ̀ náà ó kóun náà rí nǹkan mú délé. Mo bá mú kinní ọ̀sẹ̀ náà ni wọ́n ní egbò àpẹ́là máa fi egbò àpẹ́là fi ṣe. Mo bá fi ọṣẹ sí mo wá fi wọ́bọ̀n wálé báyìí. Àpẹ́ ló ní má pẹ́ ń gbó kí n fi pẹ́ràn tèmi. Olóńgì ní èyí àìsọdẹ tiẹ̀ èmi náà jáde mọ́ lọ sọdẹ mi lónìí ọ̀yá lágbára Ọlọ́run. Ìjọ náà ẹran tí mo kọ́kọ́ pa ẹran abitete tí mo pa náà lẹ́tu. Ẹtu ló ti tóbi jù nígbẹ̀njọ́ náà. Ẹtu mélòó lẹ pa? Ẹyọ kan náà mo pa náà ló ti tóbi jù. Ẹyọ kan? Bẹ́ẹ̀ ni. Lè tẹ́ fi lè pa ẹtu mẹ́wàá tẹ́ fi pa ogún ẹtu. Lè ta lè fi pààyàn torí yóò padà lẹ́yìn. Yóò padà lẹ́yìn. Nígbà tí yẹn bá ń pẹran ẹran pa lẹ́dọ̀ ni. Yóò padà lẹ́yìn. Yóò lẹ́yìn. Bẹ́ẹ̀ sà. Mi ò já lè ṣe yẹn. Ṣé ẹ lọ́mọ tí ń ṣọdẹ tí ń yìn bàbá yìí? Mo lé èmi náà ń ṣọdẹ. Mo lé tí ń ṣọdẹ lé tí ń yìn bàbá yìí. Inú yín dẹ̀ dùn sí. Bẹ́ẹ̀ ni. Ó dùn sí o. Níbi tẹ́jọ́ ti já yín jẹ níjọ́ ní inú mi dùn sí. Ọmọ yóò tó máa lọ bẹ̀. Á sáré fóònù náà ni wọ́n sáré fáwa náà ni àwa náà wà bẹ́ẹ̀ lọ́n fóònù náà. Bẹ́ẹ̀ ni. Tẹ́ bá wá wáyé ńjọ́ mi ńkọ́ tẹ́ ẹ tún ṣọdẹ yìí. Mo bá wáyé jọ́ mi ọdẹ lèmi tún fẹ́ máa ṣe o torí ìgbádùn tí ń bẹ mí ṣe kékeré o àti tọ́jú ara. Ọdẹ náà ni o. Kẹ́ múra mọ́ṣẹ́ alákọ̀wé tọrọ ẹ̀yún. Kò pé ọdẹ ò gba iṣẹ́ alákọ̀wé kò pé mọ́ iṣẹ́ alákọ̀wé. Kẹ́ máa ṣe tíṣà. Àwọn ìlè fọdẹ́lẹ̀ o. Ìlè fọdẹ́lẹ̀ o. Ẹ lè fọdẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni nítorí sí àwọn bàbá tó bí a ni. Wọ́n máa lọ́dẹ ìlówó lọ. Wọ́n lọ́dẹ ìlówó wọ́n lọ́dẹ ìlà wọ́n lọ́dẹ ìkọ́lé. Ọdẹ ń kọ́lé nísìnyí. Ọdẹ tó ń lọ ìlú èbó. Ọdẹ tó ń lọ ìlú èbó tá a bá ti fèké sí. Ọdẹ. Bẹ́ẹ̀ ni bàbá ọtí gbajúmọ̀ ni. Wọ́n ti wá lọ́dẹ ìlà. Irọ́ ni àwọn ọdẹ póríṣiríṣi àwọn ọdẹ kan ń bẹ tí wọ́n fètò sí i tó jẹ́ pé bí wọ́n pa ẹ̀mọ́ lásán àwọn ọ̀tá ni. Àwọn etí ìlànà àwọn ọdẹ kan wà tó jẹ́ pé tẹ́ran ọ̀bá pọ̀ lápọ̀jù wọn ò ní tà. So àwọn aráalé ọ̀jẹ̀ àwọn ọ̀rẹ́ ọ̀jẹ̀ wọn ṣàdúrà fún àwọn eléyìí wọn ń ṣe dáadáa láyé. Ju ká pa ká má fẹ́ nìkan kan jẹ àfi títà. So kọ́lọ́ má jọ bàjẹ́. Ọlágbára o. Ẹ dákọ yín fún mi lẹ́ẹ̀kan sí. Èmi ni Dáúdà ọmọ Rẹ̀mí Àkèlé Ọbalolú. Mo fẹ́ kẹ́ ẹ kọ́ wa ní àjò ẹyọ kan tẹ́ ẹ mọ̀ pé ó ṣiṣẹ́ gan-an nínú gbogbo àjò tẹ́ ẹ mọ̀ pé ó dá yín lójú. Mo fẹ́ fún gbogbo àwọn tí ń gbọ́ mi léyìn. Alhamdulillah Ọlọ́run ò ní fi gbogbo wa tọrọ. Àmín. Àgbo kan tí mo mọ̀ tó ṣe dáadáa àgbo ẹ̀dà ni. Ẹ̀dà. Obìnrin tí ẹ̀dà bá ń dà láàmú. Tó bá dẹ̀ ṣe kò sóbìnrin tó fẹ́ ṣe tí ò ní bá láàmú. À ń pè kinní kan ní òrombó. Irú òrombó. Òrombó wẹ́wẹ́. Wẹ́rẹ́. Wọ́n ó fún sínú ògò. À ń pè kinní kan ní bàká. Bàká bẹ́ẹ̀ ni. Wọ́n lọ rà lọ́jà. Wọ́n mú bàká yẹn wọ́n rún sínú ẹ̀. Wọ́n rún sínú ẹ̀. Sínú ògò yẹn. Wọ́n wà lọ ra àlùbọ́sà eléwé. Àlùbọ́sà eléwé. Wọ́n ó gé sínú ẹ̀. Wọ́n gé inú ẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run tí wọ́n bá kì bá wọn kò jù bá náà lọ.
so tó bá tóbi jọ́ kẹta kóbìn náà kọjọ kọ máa yọ mu. Kó máa yọ mu. Ṣùgbọ́n àwọn ẹ̀dá ń pé oríṣiríṣi. Eléyìí ó mú tìbúlẹ̀. Ó mú tìbúlẹ̀. Àwọn kan bẹ tó jẹ́ ẹ̀dá tó jẹ́ olóró. Irú obìnrin bẹ́ẹ̀ a máa ń béèrè lọ́wọ́ ẹ̀ wípé ṣé tolóòró ni àbí tó ní tìbúlẹ̀. Tó bá jẹ́ tolóòró ńkọ́? Tó bá jẹ́ pé tolóòró ni a pè kí irú ẹni náà kó lọ wá, à ń pe ewé kan ní ewé ìpín. Ewé ìpín. Wọ́n wá lọ̀, tó bá ti wá lọ̀ pẹ̀lú wọ̀nba kànbílálà. Tó bá ti wá di láàárọ̀ kí wọ́n tó jẹ nǹkan, ẹni yòówù tí wọ́n bá jẹ, wọ́n kọ́kọ́ ìkíníyàn wọ́n kọ́kọ́ fi mu ẹ̀kọ́ gbóná. Ẹ̀kọ́ gbóná. Lágbára Ọlọ́run. So yóò wá mú ọṣẹ àbùwẹ̀ níwọ̀nba. So ẹnu ọ̀nà àbájáde yóò mú gbìn tó bá ti pinnu. Yóò wá fọ́, yóò fìdí ìgbín, yóò fi kanlẹ̀ kókó báyìí tómi yóò fi sun sí ẹnu ọ̀nà. Bẹ́ẹ̀ni. Yóò wá fọṣẹ kó. Ọṣẹ yẹn ni yóò máa fi tábà. Bó ni ó wá sí gbìn? Wọ́n lè jẹ gbìn. Ọṣẹ ni yóò máa fi tábà. Tí bá ti ń lo tibí yẹn. Ẹ̀dá òróró nù. Ọlọ́run ní jọ́ bàjẹ́. Àmín o. Ṣé ẹ̀yin náà máa lo fóònù? Wọ́n máa ń lo fóònù. Ẹ sọ fóònù nọ́mbà yín. 070 42 98 74 45. Nọ́mbà yín nù. Bẹ́ẹ̀ni. Àmọ́ dúpẹ́ o.